a rí wípé lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel èyí tó ń lọ káàkiri àwọn èèyàn ti jáde, àwọn tó bá Àgbàlá Gabriel wí wọ́n bá wí, bẹ́ẹ̀ náà ni a ti rí àwọn òṣèré kọ̀ọ̀kan èyí tí àwọn náà tí wọ́n ti jàǹfààní lọ́dọ̀ Àgbàlá Gabriel táwọn náà ti jáde láti wá sọ̀rọ̀. Ara wọn ni Parí Olódó wà, àwọn náà ti jáde láti wá sọ̀rọ̀. Rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore, rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore. Oore níwọ̀n, oore ó ní ìwọ̀n. Wọ́n ní pánsá òfúra pánsá já àjà fúra àjájì onílé tí ó fúra olè ní oko. Mi ní boná Ọlọ́run mọ́ra, mi dẹ̀ ní jẹ àjẹsẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba. Mo tún fàsìkò dúpẹ́ lọ́wọ́ Adémọ́lá Amúsàn Àgbàlá Gabriel. Ọdún kẹta rẹ̀ 2023. He came to my home. Olóhùn kò ń ṣe mí lóore. Mo ti kọ́lé mi. Ṣùgbọ́n gbà tó dé, mo dẹ̀ tí mo wọ́ gbogbo compound, mo dẹ̀ tó ní gate ilé, ni mo kùn ilé. With àwọn kan tó rí tó ṣe fún mi pẹ̀lú àwọn foundation rẹ̀. Ó dẹ̀ tó help mi pẹ̀lú mọ́tò. So mo dẹ̀ appreciate. Everybody know. Most every day, most every time. Ni mo post appreciation mi. Torí unexpected nǹkan tó ṣe fún mi, mi ìṣọ́ ọmọ ọjọ́ ẹ̀. Mi lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ rí. Just call me torí pé mo appreciate bó ṣe oore fáwọn kan. Ó kàn dẹ̀ rí. Ó dẹ̀ pè mí. Ṣá bàbá Parí Olódó bẹ́ẹ̀ ni. Mo dẹ̀ fẹ́ help mi, kí ni mo fẹ́ tó. Mo ní kọ́kọ́ lọ ilé mi ni mo ń gbé o. Orí tẹ́ bá wí láti ṣe fún mi ẹ lè ṣe o. And he came and he do it for me. Ojú tó ń wò mí lónìí ojú yín mi fọ́. Ẹ ní ṣoore tẹ́ máa jẹ̀bi lé lórí. Gbogbo etí tó ń gbọ́ mi lónìí oore tẹ́ máa padà dìbí lé yín lórí ẹ ní ṣe. Ibi yóò bá bọ̀, wọ́n níbi tá a bá ti ń ṣe a máa ń jẹ. Àwọn kan lámúrọ̀bà, àwọn kan ní kidnapper. Ṣùgbọ́n nípa ẹni yìí, ọ̀nà tó wù láti fi ṣoore ló ń ṣoore tiẹ̀ yìí. Ṣùgbọ́n ká ní ìbámọ̀ máa ṣoore fáwọn ẹ̀dá, ká lọ́wọ́ kó máa padà yọ síbi tó yọrí sí. Ìbámọ̀ ṣoore fáwọn ẹ̀dá. Ṣó ti yé, ìbámọ̀ ṣoore fáwọn èèyàn. Ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, a lè blame ẹ̀. Mo kàn fẹ́ bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń jáde sí Pastor Àgbàlá Gabriel. Tẹ́ ń sọ oríṣiríṣi gbogbo ohun tí ẹ sọ látọdún yìí, láti jọ́ yìí, tẹ́ ò sọ. Oníkálukú wá ń jáde wá ń sọ oríṣiríṣi ń pa mánu. Ẹ̀sà, ẹ̀smà, ẹjọ́ ń tó ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ má ti ara èèyàn ṣe Ọlọ́run o. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run tó dá àwa náà ló dá Àgbàlá Gabriel? Ẹ jẹ́ kó Olúwa fún rẹ̀ judge Àgbàlá Gabriel. Tó bá jẹ́ gbogbo t'Àgbàlá ń ṣe dáadáa ní, ẹ jẹ́ kó lọ judge ẹ̀. Tó bá dẹ̀gbẹ́ tó ó ti ń ṣe ohun tó lòdì sí Ọlọ́run, ẹ jẹ́ kó lọ judge ẹ̀. Gbogbo tó ní kálukú ń jáde tẹ́lifù kan sọ̀sọ́kúsọ tó ní kí wọ́n sọ ẹ̀sà ẹ bẹ̀rù Ọlọ́run. I'm not here to come and defend him. Mo kàn ń bẹ̀ wá pé àkọlà máa judge ẹ̀. Ẹ jẹ́ kó lọ fún rẹ̀ judge ẹ̀. Bàbá kan jáde níṣẹ́ tó lóun ọkọ single mother. Ó lóun foundation kìíní kan single mother. Tó náà sọ oríṣiríṣi nípa Àgbàlá Gabriel. Gbogbo ìgbà tó ti ń kan ti ń ṣẹlẹ̀ where are you? Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ á ní bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ á ní bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ á ní bẹ̀rù Ọlọ́run. Torí ẹ̀ mo ṣe ń bẹ̀ wá pé gbogbo tá à ń sọ sí màánú lára táwọn ẹ máa ti pàṣẹ ìṣẹ́ lọ. Èmi dúpẹ́ oore tí ṣe fún mi o. Mi ò ṣọmọ ọjọ́ ẹ̀. You do for me and I appreciate you. Next time, gbogbo ẹni tó bá ṣe fún tó bá padà gbéṣù tó ó kó òun ọkọ̀ lọ́rọ̀ bá. Àmọ́ ẹ jẹ́ ká fi ọ̀bọ̀ ilẹ̀ fọlọ́run. Ẹ jẹ́ ká fi ilẹ̀ fọlọ́run. Ohun tí mò ń sọ yẹn lọ gbà. Gbogbo ẹ̀dá tó bá ń dájọ́ tó yóò yẹ kó dá lórí bọ̀bọ̀ yìí. Ẹ má yẹ kó ló ń fúnra ẹ̀. Ẹ má jẹ́ kó judge yín. Ẹ fi máa ń sílẹ̀ jẹ́ kó ló ń judge ẹ̀. Kò gbébọn, kò yọ̀bọ̀n. Kì í ṣe pé ó ń pa àwọn èèyàn tó ń ṣe àbùràkádàbà. Ohun ìlànà tó mọ̀ lórí ìjọ ló fi ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn. Tó òun náà ti rí ayé báyìí o, ó ti mú bá ṣe rí. Àgbàlá Gabriel ìmọ̀ràn tí máa fún yín sáà ẹ má bínú. Ẹ gbàgbé pé help be you anybody. Ẹ gbàgbé foundation kan, forget about foundation. Go and face your church. Lórí ìjọ tọ́lọ́ ń pè yín sí, tẹ́ ń gbàdúrà,
táwọn èèyàn wá gbàdúrà ẹ lọ fèsì ẹ gbàgbé anything foundation pé ẹnìkan ó gbé wá wọn kàn ṣe ẹnìkan ẹni tó bá gbé kan gbé lọ sí hospital àbí kan gbé lọ sọ́dọ̀ ìjọba ẹ má ṣe mọ́ òun ló fa àkóbá ẹ̀ tó wáyé pé ṣọ́ọ̀ṣì yìí nìkan lẹ́ ń ṣe tẹ́ ń ṣe wọn bá ràn lọ́wọ́ lórí ṣọ́ọ̀ṣì kò ní rí báyìí ìmọ̀ ọlọ́run ni o onígbàgbọ́ gangan lóògùn ayé fẹ́ mú so bro pásítọ̀ ẹ má bínú ẹ ṣọ́ra òun ni mo ṣe ní pásítọ̀ òfúra pásítọ̀ àjà òfúra àjájìn onílé òfúra olè òkò Àgbàlá Gabriel rọra ṣe o anybody tó bá fẹ́ ṣeré ọlọ́run adájọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kò ń yọ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń dájọ́ yẹn èmi àti àtọ́ ọlọ́run ó kù. lọ́wọ́lọ́wọ́ báyìí actor Moruf Abiola Ọláyíwọlá èyí tí gbogbo ayé mọ̀ sí Ajaǹbàdàn àwọn náà ti jáde o láti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà èyí tó ń lọ káàkiri orí ayélujára. Nínú fídíò yìí òṣèré yìí wọ́n mọ̀ sọ̀rọ̀ ilẹ̀ mọ̀ kún wọ́n sọ̀rọ̀ ó pọ̀ nínú fídíò yìí ẹ̀yin tèmi ó gbẹnu tán ó lẹ́tìkẹ́ o ẹ wá jẹ́ ká gbọ́ nǹkan tí actor Ajaǹbàdàn èyí tí àwọn náà sọ nínú fídíò yìí. kí ló dé tó fi jẹ́ pé tí nǹkan bá ti ṣe àwọn nǹkan kan tó jẹ́ má ṣèṣe kékeré á dá jẹ̀bi kókó ni. èmi ò sọ pé nǹkan Àgbàlá Gabriel ti ṣe dá o èmi ò sọ pé kò dáa but Àgbàlá Gabriel kí ló tẹ́yìn náà bá yàn sọ̀rọ̀ ẹ̀ tẹ́ fààyè jálẹ̀. a mọ̀ pé nínú ayé kò sí bí yóò ṣe pa odidi màálù tẹ́jẹ̀ ò ní yí lọ́wọ́ ṣùgbọ́n kí láǹfààní ẹni tó pa màálù tó jojú mẹ́ran tó jẹ́ èrè mọ́kà ẹ ṣe mọ́jà jẹjù ká tó jẹ góná ẹ bá jẹ́ àjọ tòró òrùn sọ́tọ̀ ṣùgbọ́n gbogbo wa lẹ́fù tá a fi wá ń tìtì ọ̀rọ̀ yìí ṣe àfẹ́kọ́ ọmọkùnrin yìí ó pokùnso ni ṣe kó kúkú pokùnso kójú wálẹ̀ because àwọn nǹkan bẹ tí mi rò pé ọ̀rọ̀ sì ṣòro sọ iṣẹ́ lọ́rọ̀ fọ̀rọ̀ ọ̀lẹ̀ tí ọmọ gbá lápẹ̀pẹ̀ lójú yìí. mo wá fẹ́ béèrè gangan ṣé Àgbàlá Gabriel yìí pẹ̀lú tó ṣe yìí ṣe kò ṣe dáadáa kankan rí nínú ayé gbogbo tí mo ṣe láyé gbogbo àròmọlẹ́nu Yorùbá o kí ló rí tó yẹ pé tó bá gbóná jẹjẹrẹ lálẹ́ yóò tutù kó tó dàrú. ọ̀rọ̀ Muyideen tí gbogbo yín ti kọjú àbí sí látijọ́ ẹ̀ tó lọ wọ́ ọ̀rọ̀ Muyideen jáde èyí tí èsì ti Muyideen náà ẹ̀ tó lọ wú jáde. ẹ wo ọ̀rọ̀ oníṣẹ́ sọ ká mọ̀ sọ o èyí tó bá jẹ́ t'Àgbàlá Gabriel náà ayọ̀ fún wọn ṣùgbọ́n gbàgbó yìí ti pọ̀ jù irú wa ò tó gbọdọ̀ jáde ká tó fẹ́ sọ pé a máa fẹ́ máa sọ̀rọ̀ a tó fẹ́ máa gbé blame fọ́gbẹ́ni yìí. ó sú mi lórí social media àgbà tó rẹ̀ ṣẹlẹ̀ mi ì lè sọ anything mi ì lè sọ pé wọ́n lórí ẹ̀ torí mo fira mi sípò pé ọlọ́wọ́n jẹ́ fọ́ọ̀sì wà dánwó ayé òṣèré ogun orí nẹ́tíwọ́ọ̀kì ogun orí social media ó ti kọjá ogun Liberia ogun orí social media yìí tá a bá ti ń fi ogun ìdílé ogun àjẹ́ àtẹ̀lé ni mọ́ dẹ́yìn tá a bá ti fi ń ré ogun orí social media kéèyàn náà máa fi rí torí ogun orí social media yìí ọ̀yàrá fún yàn ní depression tẹ́mi ọ̀sàrí tẹ́kàn gbọ́ pàtì wọ́n sì bèrè lágbájá ẹ̀ sì gbọ́ bó ti kú. wàá mọ̀ wò pé gbogbo àwọn tí wọ́n máa criticize àwọn èèyàn yìí ṣé màláìka làwọn ni sáńgẹ́lì ni wọ́n ni ṣé àwọn dáa ju ẹni yẹn lọ ni. ẹni kúkú ẹ̀ sì yé náà lọ́mọ́ ọ lọ o tí wọ́n bá tú ìsàlẹ̀ ẹlòmíì wò etí wọn bà ń bẹ̀ ó lè máa rí mi pé bóyá mo ń support àìdá o mi ì sọ pé nǹkan t'Àgbàlá Gabriel ṣe dáa o kò dáa ṣùgbọ́n lẹ́bù tá a fi máa handle ọ̀rọ̀ ṣé ikú ni èrè ẹ̀ṣẹ̀ ni ṣé kẹ́ni yìí lọ kú ni dáadáa wà nù àìdá rẹ̀ ẹ wá kíyèsí tẹ́ ẹ bá ti fẹ́ condemn gbogbo àìdá yẹn ẹ má condemn dáadáa mọ́ aláyé yẹn ló ń dẹ pàkúté tí ó fè pẹ̀ sí tó ń kẹranko lọ́gbọ́n Àgbàlá Gabriel ó bá yín sọ̀rọ̀ náà nígbà tọ́rọ̀ kíní ṣẹlẹ̀ nígbà tọ́rọ̀ Muyideen ṣẹlẹ̀ ṣe ti gbàgbé ni. I was so surprised nígbà tẹ́ padà jáde tẹ́ ṣe fídíò tẹ́ fi confidence sọ̀rọ̀ pé so ẹni tí ó gbádùn tẹ́ ló ní di 30 million tó wá rí 3 million tí tó lọ fi 800,000 dáná ẹ wá lẹ sọ pé kọ́mọ̀dà ó ń dà ẹ mọ̀ pé àwọn èèyàn tí kàbá rojọ́ ìkàkọ́ ní ò dáa kọ́ má da ẹjọ́ tó bèrè yẹn rò kọ́ má da ẹjọ́ mi lórí social media kankan da ẹjọ́ tẹ̀yìn nìkan gangan rò ẹ ti fọ́ ẹ ní good composition
yes now ẹ mọ̀ pé àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n máa ṣiṣẹ́ lẹ̀ pé àwọn tí wọ́n lọ dọ́gbọ́n béèrè owó ọkọ̀ tí wọ́n lọ dọ́gbọ́n béèrè owó epo yẹn wọ́n ti pé ẹ̀yin lẹ́ ń fi wọ́n nu sẹ́ ẹnìkan tó jáde sìn ó lẹ́ ní kó lọ 50,000 pé a mọ̀ pé ibi tí yàn bá ti ṣe ló ti máa ń jẹ kò bá dáa tí foundation yìí bá lè ṣèpàdé tẹ́ ẹ ti open up fáwọn tó ń lọ́rọ̀ pé ókè o 10% la máa gbà so tó máa ti mọ̀ pé fẹ́ máa gba percentage ó ṣe ṣe kọ́rọ̀ ẹ̀ máa fọṣẹ yìnyín kálukú wá ń sọ different thing about you is too much ó ti pọ̀ jù because ẹjọ́ kì í ṣẹjọ́ ara ẹni ká mọ́ mọ̀ dá instead tó fi ń rí bẹ́ẹ̀ yẹn tí negotiation bá ti wà from beginning ìyẹn oníkàwọn fáǹsì yín máa fún yín lówó ẹ kàn sọ pé ẹ̀dá foundation papọ̀ mọ́ church ni ẹ ti dàpọ̀ alájà kan ló kọ́kọ́ jáde tó sọ̀rọ̀ yẹn pé mistake t'Agbala Gabriel ń ṣe ni pé ó kó foundation ó dàpọ̀ mọ́ church service which is still yẹ kó papọ̀ àwọn nǹkan kéékèèké tó ń ṣẹlẹ̀ sí yẹn ó yẹ kó máa kọ́ yín ní ẹ̀kọ́ I'm sorry to say that ó kẹ́ ẹ̀ pé ọ̀rọ̀ tí ó bá gbọ́ yẹn kò ní fún yàn láyé àti tọgbọ́n inú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń jáde sì sí yín wọ́n gbọ́ tó yín ọ̀pọ̀lọpọ̀ onílàákàyè tó yín àìmọye èèyàn ló sì ń sẹ́nu tẹ́ ń ṣe yín tòótọ́ tó fi ń live tó gbowó one cup ò tiẹ̀ ní dọ́dọ̀ olówó so tó bá yẹ pé òṣìṣẹ́ 4-5 lẹ bá máa lò expenses òfin ní pọ̀ ó pọ́n dandan kẹ́ máa kó ìṣẹ́ 20 kiri I like this man but I don't know mi mọ nǹkan tí mo lè ṣe mo like bọ̀dá yẹn mo like Agbala Gabriel à ń sọ̀rọ̀ à ń sọ lọ́rọ̀ but stress yìí ti pọ̀ jù ó ti pọ̀ jù mú kan rọ ẹ̀yin èèyàn ẹjọ́ torí Ọlọ́run ẹ má ẹ̀kọ́ ọmọkùnrin yìí wálẹ̀ ẹni tó gbọ́n ó níbi tó gọ̀ sí kò sí béèyàn ṣe lè ṣàìdá tó láyé yóò níbi tó dáa sí ṣé kò ṣe dáadáa kankan nínú ayé ni àti ẹ̀wà wẹ̀yìn wò àkàn lọ ni gbogbo ẹni tó rí pé gbogbo kálukú náà tó ń jáde sí wọ́n kàn ń la avenue ó bá mi sùn mo lọ́bẹ̀ ó tàn mí lò stẹ́ẹ̀lì ó ṣe gbá ó ṣàwo kò sí nǹkan kan tó wà fẹ́ t'Agbala Gabriel tó gbé wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni torí pé jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni torúkọ yẹn bá dẹ̀ ti wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn nínú ara èèyàn ò gbọ́dọ̀ sọ wà o kì í ṣe táwọn aráàlú yòókù ń ṣe kò rọ̀ yẹn lọ́rùn láti máa ṣe bí iṣẹ́ tá a gbé dání ni tó bá ti mọ̀ wá ní ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀yin tẹ́ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ talkless ẹ̀yin tẹ́ ń fọ́rọ̀ Ọlọ́run tẹ́ fi ń bá àwọn èèyàn ẹ wà very careful bàbá ẹ̀yin nìkan tẹ́ gbé dání ẹlẹgẹ́ nìkan tẹ́ gbé dání àwọn kan tó ń jáde sórí social media yìí ó ti heavy jù ó ti tóbi jù nípa yín a mọ̀ pé bí orí bá ṣe tó ní ó ṣe fọ́ olórí ẹ lọ túbọ̀ súnmọ́ lọ́hùn gbagba yín ìlà wà ń rí bí epo dá sọ́lọ́run ẹ lọ tún kọ̀rọ̀ yín sí èmi ò ń believe kódà tó ẹpọ́ lọ́run ló ń bínú sí yàn èmi ò kì í support Ọlọ́run torí pé àmàrà tọ́lọ́run ó tún dá lọ́la ọ̀pọ̀ èèyàn náà ló wà ní kápọ̀ yín tẹ́ fẹ́ ṣe nǹkan fún lẹ́ndẹ́mọ́ lẹ́mìí ìdáríjìn ìwòsàn fún yín o mo ń rọ̀ yín mú bẹ̀yìn ẹ máa lẹ́mìí ìdáríjìn lórí àjọ ayé yín ẹ máa lẹ́mìí ìdáríjìn ẹ̀dẹ̀ má máa fi kan gbà kan mọ́ tá yóò bá rí wọn kì í wí wọ́n wá lè rí ẹ̀lẹ́ wọ́n lè tárí bá lóun bẹ irin wà níbi kan tẹ́ ẹ̀ bá wá débẹ̀ tẹ́ ẹ bá bẹ́ débẹ̀ tẹ́ ẹ bá bérin ó ṣeé ṣe kẹ́ ẹ bá Àmọ̀tẹ́kùn tàbí kẹ́ ẹ bọ́yà mẹ́ẹ̀ èmi ò sọ pé lóòótọ́ ni omi rẹ̀ sọ pé rọ́ ni torí gbogbo àwọn tí ń jáde tán sọ̀rọ̀ yìí kí ló ní tí wọn ò sọ tẹ́lẹ̀ kí ilé tó ṣẹlẹ̀ social media ọlọ́mọdé sẹ̀yìn o ọlọ́run kódà tó bá yẹ pé ọ̀nà orí social media lèyìn ó gbà lókìkí kó tètè bẹ́ lọ kó mú kìkì rẹ̀ lọ́wọ́ torí òkìkí tí wọ́n bá fún níjọ́ tí wọ́n bá fún lọ́dún kan ìṣẹ́jú kan ni wọ́n fi gbà padà wọn wá tún nígbà pé wọ́n gbó kìkì lọ́wọ́ ẹ̀ wọ́n tó wá gbé àbùkù lé lọ́wọ́ tó tọ̀ wọ́n wá tẹ̀lé yẹpẹrẹ inú ayé wọ́n gbogbo àwọn orí social media ẹjá ṣe máa yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú mi dùn pé ẹnìkan wọ́n ti mẹ́sẹ̀jì àwọn kan ẹ jẹ́ káwọn kan sẹ̀tì panel bí àwọn tó dẹ̀ ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ni kí máa yí fèsì panel wọ́n dìfẹ́ǹdì gbogbo nǹkan ẹ̀sùn tó bá fi kàn wọ́n àwọn àti tó bá fẹ́ ṣe kán ṣe nínú ayé ká mẹ́nu ọ̀rọ̀ wọn kúrò lórí social media ẹjọ́ ẹ má jẹ́ kẹ́ni ẹlẹ́ni ní depression
kò sí tá a fẹ́ fi kú rẹ̀ ṣe o wàláì kò sí nǹkan tá a fẹ́ fi kú ẹ̀ ṣe kò sí náà kò sí tá a fẹ́ fi kú ẹ̀ ṣe kálukú náà yẹra rẹ̀ wò gbogbo làwa náà kù sí èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ó níbi tẹ́mi náà kù sí náà ẹ̀yin tẹ́ ń dá wọn lẹ́bi tẹ́ ń sọ̀rọ̀ wọn tẹ́bi kan kù yìí mi lẹ́sẹ̀ sọ̀rọ̀ mi lẹ́sẹ̀ jẹ́ kán realize mistake wọn bó tẹ́ bá dórí TikTok báyìí àdánwò black app yẹn ti ẹ̀ lágbára gan wọn wá ní program méjì mọ́ báyìí program Àgbàlá Gabriel kí ló dé ikú kọ́ lè rẹ̀ ẹ̀ṣẹ̀ o ikú kọ́ lè rẹ̀ ẹ̀ṣẹ̀ Bíbélì sọ pé kú lè rẹ̀ ẹ̀ṣẹ̀ but ikú kọ́ lè rẹ̀ ẹ̀ṣẹ̀ máa yí náà níbi tó dáa sí. ẹ̀yin tèmi abẹ́ẹ̀rí báyìí ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o kí ni tẹ́yìn náà rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo dáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ